Adéyẹmí ẹ kú ọdún lónìí ẹ mọ̀mọ́ kú àṣeyẹ àṣẹ ìsàmọ́dún lágbára Olódùmarè ọba àwọn ọmọ lónìí wa mọ̀ kí bàbá wọn ní mọ̀ kí yín lógúnlógún wọ́n ní mọ̀ kí yín lọ́gbọ̀nlọ́gbọ̀n wọ́n ní bá yín dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó dá yín sí ìláyà aláwùrà bí ọba tó ní ẹ̀mọ́ ló ṣẹ̀mí ayé látìgbà tá a ti bí yín sílé ayé títí dọjọ́ òní bàbá mi ẹ má bínú pé mo bá yín láyé mo bá yín lóyè mo pè yín ní orúkọ ẹ kú ọjọ́ bí òní ẹ mọ̀ sáà mọ́dúnmọ́dún nílé ayé lásẹ̀wá inú ọba ẹ ní tètè kú nílé ayé ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ wọn ló gbó láíláí ló gbó ẹ̀dán àdàgbàrà kòrò ní ti ìgbín ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ wà nínú ọ̀la ńlá lágbára Olódùmarè ọba ọdọọdún tẹ́rì ńlá àárọ̀ọ̀rù ọdọọdún là ń rọ́yẹ́ ọdọọdún là ń rọ́jò ọdọọdún là á mọ rí yín wò bí ìran yóò mọ rọ̀ yín lọ́rùn láṣẹ Olódùmarè ọba egun yóò mọ̀ lé nígbà gbogbo ẹ ní ṣàìsàn ẹ ní wà lórí ìdùbúlẹ̀ àìsàn ayé ó mọ̀ fẹ́ yín rí bàbá mi Adéyẹmí ayé ó mọ̀ fẹ́ yín gbọ́ lágbára Olódùmarè ọba ẹ ní tètè kú nílé ayé ẹ jèrè gbogbo àwọn ọmọ tẹ̀mí láṣẹ Olódùmarè ọba àwọn ọmọ ní mọ̀ kí bàbá àwọn wọn lọ́lọ́kọ̀ tó wá sílé ayé wọn ní bàbá rere ni ẹni rere ni Adéyẹmí tẹ́ẹ̀rí olóríire ni bàbá tá a fi tọrọ bàbá abiyamọ tòótọ́ abiyamọ àbọ̀ ọ̀jà gbọ́rọ̀ ọ̀pọ̀ mọ àwọn ọmọ ní bá yín délé wọ́n ní bá yín délé àwọn bàbá tó bí yín ẹ̀kú ọdún ẹ̀kú yèédú ẹ̀ mọ̀ sá mọ́dúnmọ́dún lágbára Olódùmarè ọba wọ́n ní ìsìn yín relé àwọn bàbá tó bí yín Ìkòròdú ọ̀gá ọmọ ẹ̀ lukú mẹ́ẹ̀ẹ́dẹ́mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́ a kì í bá ní rìn ká má mọ̀ lẹ́ẹ̀ni Ìkòròdú ọ̀gá ní ilé wa Ìkòròdú ọ̀gá ọmọ ẹ̀ lukú mẹ́ẹ̀ẹ́dẹ́ o Adéyẹmí sọ̀ǹgbọ́ bí mo ṣe ń pèlé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ ẹ̀ lukú mẹ́ẹ̀ẹ́dẹ́mẹ́ẹ̀dẹ́ Ìkòròdú oríwù ọmọ asàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òròbí ìrírí bí ogún bí ọgbọ̀n aya ń bẹ nínú ilé lóde àwọn bàbá tó bí yìí ọmọ mọ̀lẹ́ àfẹ́lẹ́jà ọmọ òkèénú gbọ́ Ìkòròdú ọ̀gá o ẹ̀lúkú mẹ́ẹ̀dẹ́ mi Ìkòròdú
Yes, sir. Yes, sir. Well, I want to thank you all for coming to celebrate with me. Yes, sir. Though I wasn't expecting this from anyone. I wanted to go out today. In fact, I have a meeting which I must attend in the next 30 to 1 hour. But as I sense what's happened currently, I didn't know, but I'm just having feeling that I'm going to have a visitor in which I'm not expecting. I wouldn't want to ask you that where is this coming from, but I know who is capable of doing this to me. The person of my daughter and the rest of his brothers. I know. Yes, sir. I want to say what I want to say is very, very simple. I'm very grateful for this, and I thank you all for agreeing to celebrate with me today. And I wish all of you long life, prosperity, sound health, and whatever you put your hands on shall continue to be prosper. Whatever you find yourself, favor of God shall always be with you. All goodness of things shall be all goodness of things in life shall be your portion. You shall never lack.